Eléyìí ó mà tún gbẹnu tán o. Ṣé ẹ̀yin náà ti gbọ́ ohun tó fàjà láàrin Fúnkẹ́ Akíndélé, ìyẹn gbajúgbajà òṣèrébìnrin ilẹ̀ wa, àti Kamose tí ó pẹ̀lú àwọn òṣèré mìíràn. Eléyìí ó mà tún gbẹnu tán o. Ẹ rọra bá mi fìdílé nǹkan kí n mọ̀ tún fún yín wẹ́lẹ́wẹ́lẹ́ kí n sì mọ̀ gbé sí etí ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ gbọ́ kí ni àwọn ènìyàn ń sọ lórí ẹ̀rọ ayélujára nípa òṣèrébìnrin wa ìyẹn Fúnkẹ́ Akíndélé. Ẹ rọra bá mi fìdílé nǹkan o kí n rọra mọ́ gbé yín débẹ̀ kí n sì mọ̀ ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé Fúnkẹ́ Akíndélé jẹ́ ọ̀kan lára àwọn gbajúgbajà òṣèré ilẹ̀ wa tí ó sì jẹ́ pé ó jẹ́ akíkanjú obìnrin. Ṣé tí a bá wá ń sọ̀rọ̀ nípa òṣèré tó gbajúmọ̀ iṣẹ́ rẹ̀, Fúnkẹ́ Akíndélé jẹ́ ọ̀kan lára wọn. Ṣùgbọ́n níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí ó ṣe, òun náà ni ó ti sọ̀rọ̀ síta o, ṣé èsì sọ fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ wípé etí ọba nílé etí ọba lóko, ó ní èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Ó ní gbogbo tí àwọn ènìyàn fi ẹnu wọn sọ káàkiri wípé tí máa ń jójú tí wọ́n sì ń fẹnu tẹ́ńbẹ́lú iṣẹ́ òun. Ó ní òun ò mú ẹnikẹ́ni ní dandan o. Ó ní òun kàn rọra kírètì àìdíà tòun ni o. Àìdíà tóun kírètì láti máa jó yìí tí ó ní òun ṣiṣẹ́ takuntakun lórí ijó náà ni o kí ó tó di wípé ó yọrí sí rere. Ó ní bí òun ṣe wà yìí o, ó ní òun jẹ́ ẹnìkan tó jẹ́ pé ó gbájúmọ́ iṣẹ́ rẹ̀ tí òun sì mú iṣẹ́ òun ní ọ̀kúnkúndùn. Ó ní tí ó sì jẹ́ wípé òun máa ń ronú dáadáa tí òun sì máa ń wá ọ̀nà àbáyọ láti tẹ̀síwájú àti láti ṣe àṣeyọrí lórí iṣẹ́ òun. Fúnkẹ́ Akíndélé ó mà tún tẹ̀síwájú. Ó ní pábánbárí ibẹ̀ ni wá ní wípé bí àwọn ènìyàn ṣe ń sọ káàkiri wípé gbogbo àwọn ènìyàn náà ni òun bá jà, kódà tí wọ́n tiẹ̀ tún gbépò yẹnu rẹ̀ káàkiri, kódà tí wọ́n tiẹ̀ tún gba ọ̀rọ̀ náà bí ẹni gba ìgbà ọtí. Ó ní gbogbo rẹ̀ náà ni òun gbọ́ o. Bí òun ṣe wá wà yìí ní tòun o, ó ní tí òun bá ń bá èèyàn ṣiṣẹ́ tí àwọn ènìyàn sì ń bá òun ṣiṣẹ́, ó ní bóun ṣe iṣẹ́ náà dáadáa, ó ní òun máa ń sọ nípa rẹ̀ fún gbogbo àwọn ènìyàn tí wọ́n bá sì ti mess up pẹ̀lú òun. Ó ní níṣe ni òun ó pa wọ́n tì tí òun ó sì dà wọ́n nù bí omi ìṣanwọ́. Kódà ni àwọn ènìyàn tiẹ̀ tún sọ wípé Fúnkẹ́ Akíndélé use and dump òní náà ni. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé Fúnkẹ́ Akíndélé tá à ń sọ yìí o ti Kamose wọ́n súnmọ́ra wọn dáadáa pẹ́kípẹ́kí àfi bí iṣan ọrùn, tó jẹ́ pé níbi ọdún méjì sẹ́yìn tó tiẹ̀ tún jẹ́ pé nígbà tí à ń sọ yìí gan, àwọn méjèèjì wọ́n súnmọ́ra wọn dáadáa pẹ́kípẹ́kí bí iṣan ọrùn gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀. Ṣùgbọ́n nígbà tí à ń sọ yìí, Kamose ṣe ni ó máa ń gbé Fúnkẹ́ Akíndélé jáde tí ó sì máa ń pè ní ìyá rẹ̀. Bẹ́ẹ̀ náà ni Fúnkẹ́ Akíndélé òun náà tún máa ń pe Kamose ní ọmọ òun. Kódà nígbà tí à ń sọ yìí gan, Kamose tiẹ̀ tún máa ń gbé sórí ẹ̀rọ ayélujára tó sì máa ń kọ síbẹ̀ wípé Fúnkẹ́ Akíndélé jẹ́ aláàánú òun. Ó nígbà tí òun ṣègbéyàwó ní ọdún 2024, ó ní ó kó ipa ribiribi nínú ayé òun nígbà náà. Ó ní kódà tí ìyàwó òun lóyún gan tó jẹ́ pé òun ò tiẹ̀ tètè sọ fún un. Ó ní níṣe ni ó sọ ọ́ nígbà náà wípé kí ó jẹ́ kí àwọn gbé ìyàwó òun lọ sí òkè òkun láti lọ bímọ síbẹ̀. Ó ní ṣùgbọ́n nítorí pé ìbímọ rẹ̀ ó ti sún métílé, òun náà ni àwọn ò ṣe padà lọ mọ́. Ó ní kódà nígbà tí ó bímọ tán gan, ó ní níṣe ni Fúnkẹ́ Akíndélé níṣe ni ó dúró ti àwọn tí ó sì jẹ́ pé ọjọ́ ìkómọ gan, aṣọ tí àwọn wọ̀, ó ní Fúnkẹ́ Akíndélé gan náà ni ó ra aṣọ ìkómọ. Ṣùgbọ́n nígbà tí àwọn ènìyàn ò wá rí ìbáṣepọ̀ tó dánmọ́rán láàrin àwọn méjèèjì mọ́, òun náà ni àwọn ènìyàn bá ń rò wípé tí wọ́n sì ń sọ káàkiri nígbà náà wípé jẹ́ wípé nǹkan ti ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì ni, pé bóyá gbọ́n mi sí omi òsó ó ti wà láàrin àwọn méjèèjì. Ṣùgbọ́n níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí Fúnkẹ́ Akíndélé ṣe, òun náà ni ó ti tú àṣírí ńlá yìí ò síta fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ tí ó sì sọ fún gbogbo wọn wípé gbogbo tí àwọn ènìyàn ń wí òní ni òun náà gbọ́ o. Fúnkẹ́ Akíndélé ó mọ̀ sọ̀rọ̀ ilẹ̀kùn o. Ó ní bí àwọn ènìyàn tiẹ̀ ṣe ń sọ náà ni òun gbọ́ o. Ó ní ṣùgbọ́n bí òun ṣe wà yìí o, ó ní òun gbájúmọ́ iṣẹ́ tí Ẹlẹ́dùmarè yàn fún òun látọ̀run wá ni o, tí ó sì jẹ́ pé òun ò tiẹ̀ kí ń fi iṣẹ́ òun ṣeré rárá.
sì máa rí dájú wípé òun ṣe àṣeyọrí lẹ́nu iṣẹ́ tí òun bá dáwọ́lé. Ó ní kódà tí òun jó yìí gan, ó ní níṣe ni òun gbé ọpọlọ kalẹ̀ tí ó sì jẹ́ pé iṣẹ́ fún òun. Ọ̀rọ̀ yìí náà ni Fúnkẹ́ Akíndélé sọ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí ó ṣe. Ṣùgbọ́n ọ̀rọ̀ kan tiẹ̀ ti wà nílẹ̀ tẹ́lẹ̀ o, sì jẹ́ wípé ìyẹn gan náà là ń jẹ lẹ́nu lọ́wọ́. Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Abraham, tí gbogbo wa bá rántí dáadáa, bí Tóyìn Abraham ṣe kí Fúnkẹ́ Akíndélé ní movie premiere Ìyábọ̀ Òjó, tí Fúnkẹ́ Akíndélé tí ò sì dá lóhùn, tó sì gba ẹ̀rọ ayélujára kan nígbà náà lọ́hùn. Jẹ́ pé níṣe ni gbogbo àwọn olólùfẹ́ Tóyìn Abraham níṣe ni wọ́n bú Tóyìn Abraham nígbà náà lọ́hùn wípé kó yé máa kúnlẹ̀, kó yé máa kí gbogbo àwọn ènìyàn káàkiri, wípé òun gangan tó jẹ́ àwọn ènìyàn tiẹ̀ tún bú Tóyìn Abraham nígbà náà wípé tó òun gan wípé ìlú mọ̀ọ́ká ni, wípé kó yé máa kúnlẹ̀ fún àwọn ènìyàn káàkiri mọ́. Nígbà tí à ń sọ yìí gan, ọ̀kan lára àwọn akẹgbẹ́ wọn nínú agbo òṣèré ó dá sí ọ̀rọ̀ náà nígbà náà tí à ń sọ yìí, tí ó sì sọ fún àwọn méjèèjì, ìyẹn àwọn òṣèré méjèèjì Tóyìn Abraham àti Fúnkẹ́ Akíndélé, wípé kí wọ́n dákun kí wọ́n yanjú aáwọ̀ tó wà láàrin àwọn méjèèjì, tí Tóyìn Abraham sì fárígá nígbà náà wípé tọ̀ ìjà yìí o kò lè parí láàrin àwọn méjèèjì. Wọ́n ní ọ̀sẹ̀ tó kọjá yìí òun náà ni níbi movie premiere Bukky Wright ni a mọ̀ tún ti rí Ìyábọ̀ Òjó, ìyẹn Queen Mother, tó jẹ́ pé nígbà tí ó wọlé síbi movie premiere yìí, níṣe ni ó rọra lọ jókòó sí ibi tí Bukky Wright tó jókòó sí, ìyẹn ní ibi ìgbàlejò tí àwọn olóyìnbó ń pè ní high table. Ṣùgbọ́n nígbà tí Tóyìn Abraham tó wọlé, níṣe ni ó rọra lọ dá jókòó tí kò tiẹ̀ ṣe bí ẹni wípé òun rí Queen Mother, ìyẹn Ìyábọ̀ Òjó. Òun náà ni àwọn ènìyàn bá lọ ọ̀rọ̀ yìí papọ̀ mọ́ ara wọn wípé kí ni nǹkan tó tún ń ṣẹlẹ̀ láàrin Ìyábọ̀ Òjó àti Tóyìn Abraham. Bóyá ọ̀rọ̀ tí àwọn ènìyàn ti sọ sí Tóyìn Abraham nígbà náà ni ó ṣe ọ̀rá gbé ìgbésẹ̀ tó gbé yẹn o. Àwọn olólùfẹ́ rẹ̀ tiẹ̀ tún ń wo Tóyìn Abraham pé tọ̀ kí ni nǹkan tó wá ń ṣẹlẹ̀ báyìí o. Òun náà ni Tóyìn Abraham bá kọ sórí ẹ̀rọ ayélujára rí pé tọ̀ òun rọra kí tòun ṣe tòun ní o, ìyẹn tí àwọn olóyìnbó ń pè ní mind your business. Ó ní òun rọra mind business tòun ní o. Làwọn ènìyàn bá bẹ̀rẹ̀ sí ní kọ́mẹ́ǹtì o, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi nǹkan. Àwọn kan tiẹ̀ sọ wípé àwọn yin Fúnkẹ́ Akíndélé, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbé òṣùbà káre fún Fúnkẹ́ Akíndélé. Fúnkẹ́ Akíndélé tiẹ̀ tún sọ ọ̀rọ̀ yìí gan níbi ìfèròwérọ̀ tó ṣe, gẹ́gẹ́ bí mo ti sọ tẹ́lẹ̀. Ṣùgbọ́n bóyá ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin Fúnkẹ́ Akíndélé àti Kamon State, òun náà ni pé bóyá bí Kamon State ṣe máa ń ṣiṣẹ́, tí Fúnkẹ́ Akíndélé sì ti máa ń kì í nílọ̀, tó sì jẹ́ pé gbogbo ìgbà náà ni ó máa ń sọ pé ìyá mi ẹ má bínú, ẹ má bínú. Bóyá Fúnkẹ́ Akíndélé kò lè gbà mọ́ra mọ́, òun náà ni àwọn méjèèjì fi lọ lọ́tọ̀. Ó sì jẹ́ pé òun náà ló fa gbọ́nmi sí omi tó láàrin àwọn méjèèjì. Tọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé, ẹ̀yin náà ẹ ra bá wa fi síbi abala comment section ohun tí ẹ̀yin náà rí sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Gbàgbé láti fẹ́ràn tẹ̀ ń wò yìí, kí ẹ sì tẹ̀lé ìkànnì wa.